Yomi Fabiyi ti tú pẹpẹ o lórí ohun tó ń lọ tó ń ṣẹlẹ̀ láàrin Toyin Abraham àti Ìyábọ̀ Òjó. Ẹ gbọ́ kí ló tún fa rògbòdìyàn mìíràn, gbogbo ẹ̀ ni màá máa tú fún yín nínú ìròyìn tòní. Wumi Toriola gan ó ti fárígá fún Rotimi Salami, gbogbo ẹ̀ sì ti di iṣu atayanyan láàrin àwọn olólùfẹ́ àwọn méjèèjì. Ẹ wò, ẹ fetílélẹ̀ láti mọ ohun tó ṣẹlẹ̀ gangan. Desola Afod, ìyẹn aya bàbá wa ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré Funke Akindele, òun ló kó sí funfun lẹ́yẹ̀nsù látòkèdélẹ̀ lọ́jọ́ tí ọkọ rẹ̀ ń ṣe white party, ṣùgbọ́n ṣe wá mọ ìyàlẹ́nu tó wà ń bẹ̀ kò tẹ́ ibẹ̀ o. Ẹ gbọ́ níbo ló gbà lọ, gbogbo ẹ̀ pátápátá àti wípé kí ló ṣẹlẹ̀ gangan. Ní báyìí ẹ wá bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan láti gbọ́ gbogbo pẹ́ẹ́pẹ́ kí n fi tú gbogbo ẹ̀ kí n túṣu désàlẹ̀ kòkò ohun tó ń lọ gangan nínú ìròyìn tòní láti mọ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Tí Wumi Toriola òun gangan ti wá fárígá báyìí o, ó ti fárígá fún Rotimi Salami tí gbogbo ẹ̀ sì ti wá di iṣu atayanyan láàrin àwọn olólùfẹ́ àwọn méjèèjì. Níṣẹ́ láti ẹ̀ wá gbọ́ pé àwọn bloggers kan àwọn ni wọ́n lọ gé fọ́nrán yìí tí wọ́n gbé ibi tí àwọn méjèèjì ti ń ṣe ìtàkùrọ̀sọ ni wọ́n gbé jáde síta, ṣùgbọ́n kì í wá ṣe bẹ́ẹ̀ gangan ló ṣe rí o. Kẹ̀sì wa máa wò ó, nǹkan tó ṣẹlẹ̀ gangan ni wípé content làwọn méjèèjì fi ọ̀rọ̀ yìí ṣe, kì í ṣe wípé bóyá wọ́n ní ìjà kan láàrin wọn, ṣùgbọ́n àwọn olólùfẹ́ wọn wá fẹ́ gbọ́ bẹ́ẹ̀ o. Bí wọ́n ṣe rí fọ́nrán tí blogger yìí tó gbé sí ayélujára, bẹ́ẹ̀ ni gbogbo wọn ni wọ́n ti tutọ́ sókè tí wọ́n fojú gbà tí ìjà sì ti ń lọ ní pẹrẹu láàrin àwọn olólùfẹ́ àwọn méjèèjì tí wọ́n sì ń sọ lóríṣìíríṣìí tí nítorí ìròyìn òfegè èyí tó ń lọ lọ́tùn lósì yìí. Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ ibi fọ́nrán eléyìí tí wọ́n gbé síta yìí, níbi tí àwọn méjèèjì ti ní ìtàkùrọ̀sọ tí Wumi Toriola tó ti ń kun ojú bí ẹni fẹ́ lọ sóde, ṣùgbọ́n tí Rotimi Salami tó wá bá a nítorí ti kílàńkó tó ní kó bóun polówó fọ́nrán òun, nìyẹn náà bá sọ wípé nígbà tí òun náà gbé fíìmù ti tòun jáde wípé ṣe bó sọ pé òun ráyè ni, wípé òun máa ń foró ya oró ní ti tòun o. Wọn ò wá gbé fọ́nrán náà délẹ̀, ká lè mọ ohun tó parí ọ̀rọ̀ tí ó ń lọ láàrin àwọn méjèèjì, ṣùgbọ́n àwọn akọ̀ròyìn tiwa àwọn ti lọ bá wa wá kùnkùndùn ìdí fọ́nrán náà, wọ́n sì ti gbé gbogbo rẹ̀ bí ó ṣe yẹ kó wà. Wọ́n jẹ́ kó yé wa wípé nígbẹ̀yìn Wumi Toriola ó padà bá a polówó náà ni, léyìí tó já sí wípé content lásán òun ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣe, kì í ṣe wípé bóyá ìjà ń lọ láàrin àwọn méjèèjì. Tẹ́yìn náà bá sì wò dáadáa ẹ ó mọ̀ wípé kò síjà láàrin àwọn méjèèjì torí wípé wọ́n padà jọ fi àwàdà parí gbogbo ẹ̀ náà ni. Ní ohun èyí ló wá ń sọ fún wa wípé bí èèyàn ò bá gbé fọ́nrán ẹ jẹ́ kí wọ́n máa gbé ní àgbétán, kì í ṣe wípé kí wọ́n wá máa mú ìròyìn òfegè káàkiri. Lóòótọ́ ni Wumi Toriola jẹ́ tamidànù tó jẹ́ pé níṣe ni kò tiẹ̀ gba ẹ̀gbin mọ́ra rárá, ṣùgbọ́n kì í wá ṣe bíi wípé kó wá má fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú akẹgbẹ́ rẹ̀. Òun lóòótọ́ bó ṣe sọ nínú fọ́nrán náà, ó sọ wípé òun máa ń foró yaró, ṣùgbọ́n kì í ṣe bí wọ́n ṣe máa ń ṣe ní inú móhùnmáwòrán, kò í ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn, kì í ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí lójú ayé. Ní ti Desola Afod, ìyẹn aya Funke Akindele, òun ni a máa rí ló bá kó sí funfun lẹ́yẹ̀nsù, ló kó sí funfun látòkèdélẹ̀, ìyẹn ní ọjọ́ tí ọkọ rẹ̀ gangan tó ń ṣe white party, ìyẹn àríyá onífunfun látòkèdélẹ̀. Ní ọjọ́ náà la máa rí tí ìyàwó yìí náà lòun náà kó sí funfun látòkèdélẹ̀, bó ti ń kun ojú bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátápátá òun ni ó rìkọ́ọ̀dù tó sì sọ sí orí ayélujára rẹ̀, ló sọ sí orí ìkànnì rẹ̀ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ láti rí. Ṣùgbọ́n ohun tó ṣe ní kàyéfì tó sì yanilẹ́nu jù òun ni wípé bí wọ́n ṣe ṣe gbogbo pátì yẹn tó, bí wọ́n ṣe ṣe àríyá white party yìí tó, a ò máa rí ìyàwó Funke Akindele níbẹ̀. Ẹ gbọ́ kí ló wá lè ṣẹlẹ̀ ní káwá má rí aya oní nǹkan gangan ní ibi ayẹyẹ ọkọ rẹ̀. Kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ gangan? Ṣùgbọ́n ìròyìn eléyìí tí a gbọ́ òun ni wípé lẹ́nu ọjọ́ díẹ̀ sẹ́yìn kó tó di ọjọ́ àríyá yìí, òun ni a gbọ́ wípé ìyàwó yìí ó ti kó ẹrù tó ti jáde kúrò nílé nítorí aáwọ̀ kan tí ó ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ rẹ̀. Èyí ni ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ o, tí
ìyàwó yìí náà ìyẹn Desola Afod tí òun náà kò sì wá fi ohùn léde síta wípé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀, ṣùgbọ́n bí àwọn ènìyàn ti ń sọ̀rọ̀ lọ́tún lọ́sì tí wọ́n ń gbé lórí ayélujára pé nǹkan tó ṣe yìí ó burú jáì, báwo ni ó ṣe máa múra báyẹn tí kò wá ní dé ibi àríyá ọkọ rẹ̀, lòun náà bá sọ pé òun gángan fúnra òun níbi tóun lọ. Ó wá ń jẹ́ kó yé àwọn olólùfẹ́ Kúnlé Afod wípé kì í ṣe gbogbo àwọn ènìyàn tí wọ́n máa ń rí níta tí wọ́n máa ń rò wípé èèyàn gidi ni wọ́n ní èèyàn gidi lóòótọ́ ló bá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ yìí. Bó ti ń sọ ẹ ó ti mọ̀ wípé ọkọ rẹ̀ òun náà ni ó ń bá wí, ṣùgbọ́n àwọn olólùfẹ́ rẹ̀ náà ni àwọn náà bá ń wò wípé kí wá ní nǹkan tó lè ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Wọn ò sọ ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì o, ìyàwó ò sọ, ọkọ náà òun náà fohùn léde síta wípé nǹkan tó ṣẹlẹ̀ rí, ṣùgbọ́n bí èèyàn bá ti ń wo nǹkan èèyàn ti mọ̀ pé nǹkan kan wà ní àárín àwọn méjèèjì, léléyìí tí ó sì jẹ́ wípé wọn ò sí ní abala ìsọ̀rọ̀ síra wọn, léléyìí tí a mọ̀ wípé nǹkan kan, ìjà kan, aáwọ̀ àbí rògbòdìyàn kan ó ń lọ láàrin àwọn méjèèjì tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àṣírí tí àwọn olólùfẹ́ wọn náà tí wọ́n sì ń sọ oríṣiríṣi bó ṣe ń lọ lọ́tún àti lósì lórí ayélujára. Yomi Fabiyi òun ló máa bọ́ sórí ìkànnì rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sọ wípé bí ìbá ṣe wípé nǹkan kan ń lọ láàrin Toyin Abraham àti Ìyábọ̀ Òjó, kí ló dé tí Ìyábọ̀ Òjó tí kò fi ìwé pe Toyin Abraham, tí kò tí ì ránṣẹ́ ìfìwépè sí Toyin Abraham, ìyẹn invite ní ti movie premiere eléyìí tí wọ́n fẹ́ ṣe, ìyẹn ti Return of Arinzo èyí tí wọ́n ṣe yìí, pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tí kò tí ì send invite sí. Bó tiẹ̀ jẹ́ pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré yòókù ìyẹn bíi Fathia Williams, Funke Akindele àti àwọn mìíràn àti bẹ́ẹ̀ lọ, kódà tó fi mọ́ orí Ọdúnládé Adékọ́lá, gbogbo ẹ̀ pátápátá òun ni Ìyábọ̀ Òjó ti sẹ́ndì ló ti fi ìwé pè wọ́n sí ibi movie premiere ti The Return of Arinzo. Ṣùgbọ́n a ò tí ì wá rí kí Toyin Abraham kó bọ́ sórí ìkànnì rẹ̀ kó máa jù láǹbá wípé òun ti ń lọ sí ibi movie premiere yìí. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan láàrin àwọn méjèèjì? Kò tún wá tán síbẹ̀, ó ṣe mọ̀ wípé níṣe ni Ìyábọ̀ Òjó ó tún ṣe àkójọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn akẹgbẹ́ rẹ̀ mìíràn tí wọ́n tún jọ ṣe content lórí títí movie premiere yìí. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wò dáadáa, tẹ́ ẹ bá fojú lélẹ̀, tẹ́ ẹ wò dáadáa, ẹ rí i pé kò sí Toyin Abraham níbẹ̀. Gbogbo àwọn yòókù tí ó sì jẹ́ akẹgbẹ́ rẹ̀ tó yẹ kí wọ́n wà ńbẹ̀ pátápátá òun ni wọ́n wà ńbẹ̀. Ẹ gbọ́ kí ló wá ń ṣẹlẹ̀? Á jẹ́ pé bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú, bẹ́ẹ̀ ni àwọn àgbà máa ń wí tó ṣe bí òwe àwọn àgbà. Òun náà wá ní a ṣe wá sí orí ayélujára lónìí pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. Yomi Fabiyi ó wá ń jẹ́ kó yé gbogbo àwọn ènìyàn pé nǹkan kan ń lọ lábẹ́lẹ̀ ni, òun ló fà á tí Toyin Abraham tí kò fi tí ì rí ìwé ìfìwépè sí ibi movie premiere The Return of Arinzo yìí. Bẹ́ẹ̀ ni àwọn olólùfẹ́ wọn náà wá bọ́ sóde, làwọn náà bẹ̀rẹ̀ sí ní sọ lóríṣiríṣi wípé bó ó jọ gàtè ó jọ gàtè, ó fẹsẹ̀ méjèèjì lélẹ̀ ló bá ń tiro. Abẹ́ẹ̀rí wípé ó ti ń jọra wọn lóòótọ́, nítorí wípé wọ́n mọ̀ pé Toyin Abraham yẹn ó bá sábí àǹtí kì í ṣe ẹni tí ara rẹ̀ balẹ̀ débẹ̀ wípé wọ́n wá fún ní ìwé ìfìwépè tí ò wá ti ní bọ́ sórí ìkànnì rẹ̀ kó ti fi ṣe kọ́ńtẹ́ǹtì. Wọ́n ní tí ìbá ṣe wípé lóòótọ́ nǹkan kan bẹ láàrin wọn tí rògbòdìyàn eléyìí tó ó wà láàrin wọn, tí ìbá ṣe bẹ́ẹ̀ ni wípé lóòótọ́ àwọn á ti rí kí Toyin Abraham kó bọ́ sí orí ìkànnì rẹ̀ kó wá fi The Return of Arinzo kó wá fi ṣe kọ́ńtẹ́ǹtì fún wọn. Ẹ gbọ́, àlàáfíà ṣáà ni ó yẹ kó jọba láàrin gbogbo àwọn òṣèré wa yìí, òun náà ni a sì ń